ẹ̀yin ọmọ Odùduwà nílé lókè òkun àti lẹ́yìn odi, ẹ kú àárọ̀, ẹ kú ìjìnlẹ̀ ọkàn, ẹ kú ìrònú ọjọ́ tuntun. Ayé ti yí padà. Ohun tí à ń gbọ́ lónìí ní ilẹ̀ Yorùbá kì í ṣe ohun tí a gbọ́ ní ayé àwọn baba ńlá wa. Ìbẹ̀rù ti wọ inú ọ̀pọ̀ ènìyàn. Àwọn àgbẹ̀ ń bẹ̀rù láti lọ sóko. Àwọn oníṣòwò ń bẹ̀rù ọjà. Àwọn òbí ń bẹ̀rù fífi ọmọ wọn ránṣẹ́ sí ilé ẹ̀kọ́. Kí ló ń ṣẹlẹ̀ sí ilẹ̀ Yorùbá? Ní àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan ní agbègbè ilẹ̀ Yorùbá, a gbọ́ ìròyìn ìbànújẹ́. Àwọn ènìyàn ni wọ́n farapa. Àwọn ọmọ ilé ẹ̀kọ́ ni wọ́n jí gbé. Ẹ̀jẹ̀ sì tún ṣàn lórí ilẹ̀ wa. Ọ̀pọ̀lọpọ̀ olùkọ́ ṣubú. Àwọn tó ń tan ìmọ̀ bíi fìtílà lókùnkùn ayé, wọ́n pa wọ́n bí ẹni pé ẹ̀mí ènìyàn kò ní iye mọ́. Àwọn ọ̀daràn sì ń rìn lọ láì bẹ̀rù bí ayé ṣe di igbó tí kò ní olùṣọ́. Báńdíìtì wọ ilẹ̀ wa bí ẹ̀fúùfù ikú. Wọ́n fi ìbẹ̀rù bo ilé àti ọ̀nà. Àwọn ìyá ń sunkún. Àwọn bàbá ń ronú. Àwọn ọ̀dọ́ sì ń wo ọjọ́ ọ̀la pẹ̀lú ìbànújẹ́. Ilẹ̀ tí a mọ̀ sí ilẹ̀ àlàáfíà, ilẹ̀ tí wọ́n ti ń pè ní ilẹ̀ ọgbọ́n, ilẹ̀ tí ìwà rere ti jẹ́ àṣà. Kí ló dé tí ayé fi dàrú báyìí? Ṣé a ti jìnnà sí ọgbọ́n àwọn bàbá wa? Ṣé a ti gbàgbé ìṣọ̀kan? Ṣé a ti fi owó àti ìfẹ́ ayé síwájú ju ìwà àti ìbáṣepọ̀ lọ? Ní ayé àwọn bàbá wa, àjọṣe wà, ìfọ̀kànbalẹ̀ wà, ìbáṣepọ̀ wà, àgbà mú kékeré, kékeré sì bọ̀wọ̀ fún àgbà. Nígbà náà, ilẹ̀ Yorùbá ní ojú, ọ̀rọ̀ ní ìtẹ̀síwájú, ọmọ ní àtìlẹ́yìn, àwọn obìnrin lè rìn láì bẹ̀rù, àwọn ọmọ lè ṣeré láì sá. Ṣùgbọ́n lónìí ńkọ́? Ọba aládé ò gbọ́ ti ra wọn mọ́, ìjòyè ò gbọ́ tọba. Ọba ń tẹ ojú àṣà mọ́lẹ̀, wọ́n ń gbé àṣà òkèèrè ga ju àṣà wa lọ. Wọ́n gbàgbé ìtumọ̀ ipò tí a fi wọ́n sí. Àwọn ìjọba ń fi ẹ̀mí àwọn ènìyàn tàfàlà nítorí agbára àti ipò. Ìbànújẹ́ ń pọ̀ sí i. Ìbẹ̀rù ń wọ inú ilé. Ọ̀pọ̀ ènìyàn kò tún lè sùn pẹ̀lú àlàáfíà. Àwọn ọ̀dọ́ ń sunkún. Àwọn ìyá ń gbàdúrà. Àwọn bàbá ń ronú ọjọ́ ọ̀la àwọn ọmọ wọn. Èyí kì í ṣe ọ̀rọ̀ ìṣèlú nìkan. Èyí jẹ́ ìkìlọ̀ fún gbogbo ọmọ Yorùbá. Nítorí Yorùbá kì í ṣe ènìyàn aláìmọ̀kan. Yorùbá ní àṣà. Yorùbá ní ìṣe. Yorùbá ní agbára. Ṣùgbọ́n agbára ti sùn bí igi tí kò ní ẹ̀mí. Ká jí, ká ronú jinlẹ̀, ká rántí ẹni tí a jẹ́. A gbọ́dọ̀ padà sí ìpìlẹ̀ wa. A gbọ́dọ̀ tọ ipa àwọn baba ńlá wa. Ká gbé agbára tí wọ́n fi sílẹ̀ sókè. Ká tún mú agbára Yorùbá dìde. Ẹ jí sí bàǹtẹ́. Ẹ jí sí onídè. Ẹ jí sí gbogbo agbára ilẹ̀ Yorùbá. Ẹ jí sí ọgbọ́n àti ìmúlò àwọn baba ńlá wa tó jẹ́ kí ilẹ̀ Yorùbá ní iyì ní ayé àtijọ́. Kí ló ṣẹlẹ̀ sí ilẹ̀ tí Ògún fi irin da ojú ogun rú? Kí ló ṣẹlẹ̀ sí ilẹ̀ tí Ṣàngó fi ara mú ọ̀tá bẹ̀rù? Kí ló ṣẹlẹ̀ sí ilẹ̀ tí Ọ̀rúnmìlà fi ọgbọ́n da ayé rójú? Ṣé àwọn agbára ilẹ̀ wa ti sùn? Ṣé àwọn òrìṣà ilẹ̀ ńlá ti dákẹ́? Ṣàngó! Ṣé àrá rẹ ti dákẹ́ ni? Ògún o! Ṣé irin rẹ ti tutù ni? Èṣù láàlú o! Ṣé ojú rẹ ti sùn ni? Nítorí ilẹ̀ Yorùbá ń ké. Ẹ̀jẹ̀ àwọn aláìṣẹ̀ ń sunkún lábẹ́ ilẹ̀. Ilẹ̀ ń pe àwọn ọmọ rẹ̀. Ààrẹ Ọ̀nà Kakanfò ń wo ilẹ̀ tó ń sunkún. Àwọn ọmọ Odùduwà ń pè é fún ìdáhùn. Nítorí ilẹ̀ tí kò bá ní akíkanjú, ìbẹ̀rù yóò jókòó lórí ìtẹ́ rẹ̀. Ṣùgbọ́n a kò gbọ́dọ̀ sùn. A kò gbọ́dọ̀ bẹ̀rù. Ká kọ́ àwọn ọmọ wa ní ìwà rere. Ká kọ́ wọn ní ìfẹ́ ilẹ̀ wọn. Ká kọ́ wọn pé
agbára kì í ṣe nínú ìkà, agbára gidi wà nínú ọgbọ́n, ìfẹ́, ìṣọ̀kan àti ìtẹ̀síwájú ọkàn. Ká padà sí ìbáṣepọ̀, ká dáàbò bo ara wa, ká bójútó agbègbè wa, ká nífẹ̀ẹ́ ara wa, ká rántí pé ilẹ̀ tí kò bá rántí àwọn baba ńlá rẹ̀ yóò di ẹrú ní ilẹ̀ ara rẹ̀, àti pé ilẹ̀ tí kò bá ní ìwà, àlàáfíà rẹ̀ kò lè pé. Ilẹ̀ Yorùbá ń ké lónìí, ṣùgbọ́n a gbàgbọ́ pé bí ìṣọ̀kan bá padà, bí ìfẹ́ bá padà, bí ọgbọ́n bá padà, bí agbára Yorùbá bá jí, ilẹ̀ Yorùbá yóò tún rí ìmọ́lẹ̀. Ẹ má ṣe bẹ̀rù, ṣùgbọ́n ẹ má ṣe sùn. Àkókò ìjìnlẹ̀ ti dé. Kí Olódùmarè bùkún fún ilẹ̀ Yorùbá pẹ̀lú àlàáfíà, ọgbọ́n àti agbára ìjìnlẹ̀. Àṣẹ. Ọ̀rọ̀ yìí wá láti iléeṣẹ́ Ìwúre Palace lábẹ́ ìṣàkóso Dr. Prince Ọlámilékan Olówu. Tí o bá ní àǹfààní láti rí fọ́nrán yìí, rí i dájú pé o like, share, comment kí o sì follow. Orúkọ mi kò yí padà, Omidan Fìyìfolúwa. Ó dìgbà kan náà.